mashallah. Bísí ológe, Bísí ológe, abọ́ba aláwòrán dákun mọ́ wa ẹ nínú jẹ́. Bísí ológe, alẹ́ mi mọ́lé iṣẹ́ kan tí wọ́n máa ń gbé ní síta. Èmi mọ́lé iṣẹ́ kan tí wọ́n máa ń gbé ńláńlá ṣe. Iléeṣẹ́ Bísí ológe so ti wo wọ́n ní Bísí ológe lọ YouTube Bísí ológe on Instagram Bísí ológe on Facebook Bísí ológe on all platforms Bísí ológe àwọn nílé iṣẹ́ tí ń gbé ní síta ayẹyẹ tó bá tànà dùnlẹ̀ lẹ́tì máa rí Bísí ológe òde ìdùnnú táyé ti dòrè mọ́ lẹ́tì máa rí Bísí ológe aṣàdúrà fún Bísí ológe ṣàlékún ọlá Bísí ológe ṣàlékún ìbùkún Bísí ológe kí iléeṣẹ́ Bísí máa lọ́ọ̀lẹ̀ iléeṣẹ́ Bísí ológe ẹ máa wo Bísí ológe show. They are the best and they are giving the best because they are trying their best. God bless everyone for viewing Bísí ológe and streaming it, then following their page. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àtúwọ̀n àti àwọn alẹ́ rẹ̀ àtúwọ̀n àtàwọn sàhábà rẹ̀ bí ànábì ti tó ó ti tàgbà tó sallallahu alaihi wasallam bọ́lọ̀ ti fẹ́ràn ẹ̀ tó ọlọ́gbọ́n náà lọ́yọ̀ ọlọ́ ní wa ma Muhammadun illa ó yẹ wá nínú ayé kí ni nǹkan tó ní kí ni nǹkan wà ní aláṣíwá àṣúná ọlọ́pọ̀ wa lọ́wọ́ wa gẹ̀wọ́n wọ́n ti wáyé wọ́n ti jọ náà gbogbo tí wọ́n ṣe àwọn náà ti rí ibi tó kù díẹ̀ nígbà tí ọ̀rọ̀ àforíjì wọn ọlọ́run ní ìsìláyà ọ̀pá lọ́wọ́ wọ́n lè láyé bẹ́ẹ̀ samawati wal ard wa ilayhi yarji'u al-amru kulluhu fa'budhu wa tawakkal alayhi ọlọ́run ní wọ́n lè láyé onítòwú ọlọ́run ní التكبير هنا الاختصاص قلت هو نومي غير السماوات والارض غير السماوات غيره ايتو يوا ايتو يوا نتي قلت ايتو pamai awa ngefurawa ayiwa hayatuna majhulatuna ayiwa ko pamọ́ fún wa وعالم علم اليوم والامس قبله ولكن الذي علم اما يتعلم الله nítorí wa dé ama yìí lọ́wọ́ yìí tí ó pọ̀ in the next 3 minutes kò yí wa ibi tí ó yẹ sọ bẹ́ẹ̀ kò yí wa bí mo ti tó ètò ìsọ̀rọ̀ yìí sí fẹ́ẹ́ tó ti wà ní kádàrá yìí ibi à ó wà délé o ó wà di bẹ́ẹ̀ o ayé wọn kò tí ì ولغير السماوات والأرض إن سمعت كقول تمرون وإليه يرجع الأمر كله وإليه يرجع الأمر كله وما شئت أيوه أيوه ربنا فأعبد له على أجمع السنة له على أجمع شيء لوري جوز الله لوس ẹ̀wọ̀n tí wọ́n parí ẹ̀sìn iṣẹ́ kọ̀tínú torí kọ́nà ọmọ wà ní ìjọba òun ni kúlẹ̀ yẹ́ omi wọ́n fi ìṣàlẹ̀ gbogbo táwọn ṣe ní ti wá ṣiṣẹ́ ni tó wá sí kọ́ ọmọ ní wọ́n ti yàtọ̀ pọ̀ wá àdíkẹ́lẹ̀ ojú ojú wà kí kọ̀tínú ẹ̀ oníwáyé lẹ́yìn ìyẹn lè ṣe wọn àwọn òdòdó gbogbo nǹkan pátápátá ẹ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀dọ̀ wọn wà ní ẹ̀rọ parí sí aláàjì wà sún ọjọ́ pẹ̀lú ọdún náà nínú ẹbí kan láti àsìkò kan nínú ilé kan àwọn náà wá dàgbà wọn níjọ onígbogbo ẹ níbi tó padà sí ọ̀dọ̀ ọlọ́wọ́ wa àti táni àtàwọn táni nǹkan kí wọ́n padà sí ọ̀dọ̀ ọlọ́wọ́ wa lẹ́yìn ẹni tí ó lábọ̀ ó wá nínú gbogbo ayé ó ní ìgbà tó kọ̀ mẹ́rin nǹkan méjì fa àbódù jọ́sìn fọlọ́ ètò kọ̀ọ̀lọ́ ayé yẹn o gbogbo tó ọmọ tó lọ́wọ́ ayé wà máa ń tẹ̀ kọ́ ìtọ́kọ̀ ní kí ní fàbùtù sí
ìbádà tí ó mọ́ ìjọsìn tó péye nìkan ṣe fún. وتوكل عليه. alájọ àṣúrẹ́sì àfihàn ìwọ̀n mọ́tò àfihàn ìwọ̀n á lè fi wọ́n ní ìjọ ìtọ́rasì láti ìjọ ìsìn. ọlọ́wọ́n náà tó bá kẹ́kẹ́ àlẹ́ yìí bàbá wọn náà ní náà nìkan farati nǹkan méjì yẹn náà ní sí ẹ̀dá náà yé àlẹ́ ìbádà wọ́n tẹ̀wọ́ kù ẹlòmíì ó fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ pa yín o láti ṣiṣẹ́ ìṣe sí pàdé wọ́n parí ọ̀pọ̀ ìwọ́n bẹ̀rẹ̀ síná sọ́rí ọ̀rọ̀ ní kí ni olùkọ́ gbára ní ìlú méjì tó kọ̀ wá nìyẹn ló jẹ́ sí pé gbogbo nǹkan yìí tó bá ti yàtọ̀ sọ́nà gbọdọ̀ débẹ̀ adájọ́ náà máa sọ bá wà ní ọ̀sẹ̀ ó wá júwe fún wa ó ní àtẹ́yìs ó ní ẹni tó pọ́n wáyé ó ní màdáàlì náà sàmù ẹni tí ó rẹra rẹ̀ lẹ̀ fún ọmọ ọba àdéjọ́lá tó ṣe ṣíwú ara rẹ̀ lọ́pàá ìyá ọmọ ìsà lójú ní kọ́jọ́ ṣe tó dé ó lè ní ẹni tó bẹ́ torí pé gbogbo tó wà ní wáyé bá ti rí yìí bí máa tẹ̀lé omi jẹ èyí tó wọ́n wáyé pé ó yẹ kó wọlé kí n kara ọ̀lẹ́ fọ́nà aláàjì wọn àti sùn bá ti wọ́n bọ́ wọn jẹ́ ìpẹ̀lú àwọn ẹ̀fọ́ lọ́pọ̀lọpọ̀ ẹ̀wù àwọn ìjọ ọkùnrin lórí ìṣẹ́lẹ̀ wà lọ́wọ́ lẹ́ra ẹ̀lẹ́ fún ọ kò sí tọ́lẹ̀ gbogbo tó tọ́lẹ̀ nítọ́ abẹ́kọ́ wà abẹ́ sẹ́mà táyé sẹ́mà ọ̀nà wà rẹ̀ ó ní ìnáta láta nípa àrùn kọ́ ilẹ̀ gbàgbà báyìí kọ́ lè dálẹ̀ wà láti lóga jìbá túlà kọ́ kọ́gà báyìí igá rẹ̀ ò lè tóge ìdá tọ̀ bá ti lè dá ilẹ̀ tọ́ọ̀lẹ̀ tóge ìdá àǹtà àbùdẹ̀lẹ̀ ẹ̀rù jẹjẹrẹ yọ wọ́n ní ẹ̀rọ ẹ̀rọ ọ̀pá ọwọ́ ní wá àmìlà ní máa bá ẹ̀ lọ tó bá ṣiṣẹ́ tó mú padà dé bá lẹ́yìn kú alájọ àfúnná ìjọ yìí sì ojúmọ́ tó bá dá ọlọ́run wọ́n ní kí n nà sí ìwé rẹ̀ iṣẹ́ tí wọ́n ó ti lọ báyìí kí iṣẹ́ àkáǹtì ẹ̀ wá àmìlà ní máa bá ẹ̀ lọ wọ́n kí ní àjọ ìlà wa ìjẹ́ iṣẹ́ tá ìjẹ́ tá bá kú tán ìjẹ́ iṣẹ́ tí a mọ̀ gbàládà ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ wa tá a bá ti di àti ìjọ ọdún wáyé o káni pé wáyé o wáyé sàn àdúgbò jẹun kọ́ ọ̀hún mi kọ́ ọ̀hún gbogbo èyí gbogbo ẹ̀ kọ́ wá tí ní tọ́ọ̀ṣì kàkẹ́ tọ́ọ̀ bá tiẹ̀ ní ó dénìsì ó di kí ni nǹkan tí ó máa bá mi tọ́ọ̀ bá ti di kò sí dé o ẹ̀rọ fi yí àtẹ́yìs ọlọ́mọ ní kí ẹ tó rẹ̀ láì lẹ́kọ̀ọ́ náà tó wáyé kí tó wá di wípé ó ṣe tí ó mọ̀ ṣẹ́kù ìjọ ní ìjọ tí a bá ti wà àṣùkúnlẹ̀ kú ẹ̀rù kó ká lóde ha ṣé bí ẹ ti lọ rèé adébọ̀ ká mọ̀ sọ̀rọ̀ wà ní ẹ̀yìn tẹ̀wọ́n ti sùn náà ẹ̀yìn kó dájú wọ̀nyí kọ́ ìjọ tí a lẹ́bi kú àwọn sábẹ́ òkú alẹ́bi òkú bàbá jọ sẹ́yìn náà lọ́rù ilẹ̀ mi títí ojú àwọn èèyàn pa mí sẹ́yìn àbúkàlù wa ṣàní gbogbo nígbà onímọ̀ nkánà yá àbúkú Muhammadan fa inna Muhammadan mọ̀tàmátà. Ẹ̀mí jáde tó wọ́n tó ń gbé ànábì ló sí ànábì ló ti kú yìí o. ọmọ nkánà yá àbúkú lọ́. Àkọ́kọ́ tó tó ń gbé ọlọ́wọ́ ọmọ rẹ̀ sí. fa inna Allah hayyun la yamut. Ọkọ̀ tó ń tẹ́lú ọlọ́wọ́ ọmọ náà yẹ tí ò ní kú láyé ni. ẹ̀yin ìjọ ìsúná àgbà yín pé ẹ̀sìn àbájúwa ìsúná ọlọ́run bá lè sìn. wọ́n ti lọ àwọn wà láàyè ọlọ́run bá tó ní wọ́n tó gbéṣẹ́ ẹ̀rí wọn lọ́wọ́ ọlọ́run bá wọn lọ́wọ́. òun náà nígbà pẹ̀lú yín nígbà tó wà láyé pẹ̀lú sílẹ̀ ní kí ni nígbà pẹ̀lú yín ẹni tó dédé ẹ̀fọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ ti wà lánàá ẹ̀fọwọ́sowọ́pọ̀ tó máa lọ bẹ́ẹ̀ pé ọlọ́run bá ní kí ni ayọ̀ láyé mọ́ọ̀s ẹ má mẹsẹ̀ o ọlọ́run ní kí ni ọba tẹ̀ ṣe torí ẹ̀ yóò ṣe ilé sàǹsù alọ́ nígbà Bàbá ọmọdé wọn bá tó ìwé ìjọba dáwọlé ẹkú kalẹ̀ wọn bá ṣàjà yín pẹ́. Ẹ̀ka ní sí ìyá yìí gbọ́dọ̀ láti rẹ̀ kí a sọ fún wa pàtàkì bẹ̀rẹ̀ wípé ìyíta máa lò bí 2 hours ní insha Allah kò lè ní jù bẹ́ẹ̀ lọ a lè fi lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò níwọ̀n bá àsìkò tó kù. Wọ́n ní kí coordinate the good holy messages. 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 Wọ́n ní kí coordinate the good
unfortunately at the time gbogbo ẹni tó wà níbí lẹ́yìn lórí one thing or the other láti sọ nípa Alhaji Àsùnkúnná is a man of many places. Gbogbo ọ̀ràn ló bá ṣe, gbogbo àwọn èèyàn ló bá ṣe, so everybody ló entitled.